ẹ̀yin obìnrin mo ní kẹ́ yé sọ okó ọkọ yín di opó ọ̀sán gangan àwọn ọkọ yín ò tí ì kú ẹ ti sọ okó wọn dopó ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ tó bá ní pé kí wọ́n kọ́ṣúpọ̀ òbò míì fún okó ọkọ yín ẹ nígbà ẹ ti sọ okó di opó ọ̀sán gangan mo dẹ̀ sọ fún yín pé okó kan kì í ṣẹgbẹ́ òbò márùn-ún kì í ṣẹgbẹ́ òbò ẹgbẹgbẹ̀rún òbò onínúure tí ń dóbò méjì pọ̀ lóko irun mọlẹ̀ tí ń jẹran tútù gbìngbìnìgbè ojú tí ń ríran lóòkùn mo sọ fún yín wípé kẹyẹ sọ okó wọn di opó ọ̀sán gangan láìkú ègìrì yín wọ́n ti ń fawọ yín jọgbẹ̀du ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ ẹ̀ ní jẹ́ kí wọ́n wá ọkọ ṣúpọ̀ òbò míì fún okó wọn ẹ̀ ní jẹ́ kó ṣúpọ̀ òbò míì fún okó wọn ní ìdájí kùtùkùtù nígbà tí oko wọn le tẹ́ ẹ̀ bá dó wọn nígbà yẹn wọ́n lè débi iṣẹ́ kó lọ fi òdo kọ ẹjọ́ wọ́n lè lọ fi ẹjọ́ kọ ogún ní àsìkò rapid eye movement ní àsìkò tí ọwọ́ ti pa ní àsìkò tí partial paralysis máa ń bá ọpọlọ ìgbà yẹn ni oko wọn máa ń le tó máa ń fẹ́ òbò dídó ìgbà tẹ́ ẹ̀ bá dó wọn ní táìmù yẹn tó bá débi iṣẹ́ wọn lọ máa kanra bí ajá ilé gbùgbù ìgbà yẹn tó bá fẹ́ wọ́n wá lọ sign check tí ò yẹ kó sign ìgbà yẹn wọ́n á kọ report mọ́ra wọn lẹ́sẹ̀ wọ́n á máa kanra bí ọmọ olójú kan ṣènáwó gbogbo oko àwọn ọkọ yín lẹ ti sọ di opó ẹ jẹ́ kí wọ́n ṣúpọ̀ òbò míì fún oko wọn ẹ̀ nígbà mo dẹ̀ sọ fún yín pé oko yìí onínúure tí ń dóbò méjì pọ̀ ní olórúkọ àpèṣẹnu róbótó mo sọ fún yín ajagun òbò ní láì fi tìbọn ṣe nígbà irun mọlẹ̀ tí ń jẹran tútù kì í jẹran ó máa ń sábà jẹran ọ̀kàsẹ̀ ẹran ọ̀kàsẹ̀ tí okó ń jẹ òun ní òbò láàárọ̀ kùtùkùtù ní time rapid eye movement ní time tó máa ń ní partial paralysis ní time tí wọn ò ní gbọ́ nǹkan kan tí okó wọn nìkan máa ń le láti inú wọn bẹ́ẹ̀ bá tiẹ̀ lè dó wọn ní time yẹn ẹ máa mu okó wọn láràárọ̀ ẹ máa mú adé orí oko wọn ẹ máa fà bí ẹni tí ń jẹ oúnjẹ alẹ́ olúwa ẹ máa mú bí ẹni tí mú ice cream ẹ̀yin máa bá wọn fà á ẹ rí wípé nígbà wọn bá gbé inú dídùn lọ ó di dandan wọn á gbé inú dídùn bọ̀ wálé ó di dandan wọn á ra ẹja tútù bọ̀ wálé bọ̀ ẹ ń sọ oko wọn di opó ẹ ń sọ oko wọn di aláìlera ẹ ń sọ oko wọn di ọmọ aláìníyàá o ò lè wà nínú ilé láìkú ẹ kó máa fi awọ ẹ jógẹ̀dù ìwọ ìyàwó ilé ìwọ obìnrin ilé tó o bá ti mọ̀ pé òbò ẹ ti di opó jẹ́ kí wọ́n ṣúpọ̀ òbò míì fún okó ọkọ ẹ jẹ́ kí wọ́n ṣúpọ̀ òbò míì fún okó ọkọ ẹ kódà tó o bá ń ṣe nǹkan oṣù tó bá jẹ́ ẹni tó láàánú lójú tó jábí amọ gidi ní time rapid eye movement yẹn tí okó wọn bá ń le fi ẹnu fà á mú okó kó fẹnu fà á kó fà á bí ẹni tó ń jẹ oúnjẹ olúwa fà á bí ẹni tí ò ní jẹ nǹkan míì mọ́ láyé fà á bí ẹni tó ń wojú olúwa tó fẹ́ bí ọmọ tó jàjàrí oko tó fẹ́ gbá mọ́ra fi ẹnu bá wọn fa orí ẹ̀ ibi orí adé oko yẹ kó o fà á dáadáa kí ara tù wọ́n kí ìtura bọ́ sínú ayé wọn kí gbogbo ọpọlọ wọn kó ṣiṣẹ́ kó jí dìde kí ẹ̀jẹ̀ kó rọ̀ṣì lọ sínú oko kára wọn kó gba ìtura kó gba ìmísí ẹ máa wà nínú ilé ọkọ yín á máa ṣe sóòpì èpèlẹ̀ iṣẹ́ fúnra yín ẹ máa wà nínú ilé ọkọ yín á lọ máa mú ọṣẹ á lọ máa fi fa oko nínú bathroom tí mi bá rí mi ò kí ń sọ tí mi bá rí mi ò kí ń sọ ọ̀rọ̀ yín ti sú mi ẹ ti sọ gbogbo okó àwọn ọkọ yín di opó ọ̀sán gangan ẹjọ́ ṣúpọ̀ òbò míì fòkó ọkọ yín ẹjọ́ ṣúpọ̀ òbò míì fún wọn mo sọ fún yín wípé okó kò ń ṣẹgbẹgbẹ̀rún òbò kò ń ṣẹgbẹ́ márùn òbò lẹ́ẹ̀kan náà onínúure lóko yìí tí ń dóbò méjì pọ̀ kò complain olórúkọ àpèṣẹnu kọ́bọ́ tó ní irun mọlẹ̀ tí ń jẹja tútù ní tí ń jẹran tútù mo ti sọ fún yín ifu tó bá ń ṣe nǹkan oṣù tó bá jẹ́ ọ̀dájú ọmọ tí ń kú níjọ́ súná tí okó ọkọ ẹ̀ bá le jẹ́ kó ṣe labial coitus jẹ́ kó ṣe labial coitus tí ò ní fi okó sínú òbò tó máa fi sí àárín ìtọ̀ ẹ̀ tá fi dó àárín ìtọ̀ ẹ̀ tá dámira tá fi dó àárín ìtọ̀ ẹ̀ tá dámira tó bá ń ṣe nǹkan oṣù jẹ́ kọ́kọ́ ṣe labial coitus tá fi okó sí àárín ìtọ̀ ẹ̀ tá dámira tó bá dẹ̀ jẹ́ wípé òbò ń kọ́ ẹ́ jẹ́ tí àyà ń já ẹ tó fẹ́ jẹ́ pé kó damira sínú ẹ̀ jẹ́ kó sí kó jáde padà kó wá dà síta àbí kó dà sí ẹ lẹ́nu àwọn oríṣiríṣi èròjà oúnjẹ tó ṣara lóore ló wà nínú àtọ̀ ọkùnrin ẹ má sọ okó wọn di ẹ ti sọ okó wọn di opó ọ̀sán gbogbo ẹjọ́ ṣúpọ̀ òbò míì fún wọn ẹjọ́ ṣúpọ̀ òbò míì fún ẹ má joyè ìkà ọ̀dájú ọmọ tí ń kú níjọ́ súná ẹ má joyè ìkà ọ̀dájú ọmọ tí ń kú níjọ́ súná okó kì í jẹ oúnjẹ mi òbò ló ń jẹ ìkà ní ẹ ti burú jù
tẹ́ bá dẹ̀ ti mọ̀ pé ilé ṣe labial coitus ẹ ṣe coitus interruptus tó jẹ́ wípé wọ́n á fi okó sínú òbò yín tó bá kù díẹ̀ kó damira wọ́n á dà síta àbí kí wọ́n dà sí yín lẹ́nu láràárọ̀ tẹ́ bá jẹ́ alálùbáríkà obìnrin tó fẹ́ gba àdúrà lẹ́nu ọkọ ó yẹ kẹ́ máa mú kẹ́ fi sínú timetable yín láràárọ̀ ni kẹ́ máa mú okó wọn kó tó jáde ẹ máa ké kábíyèsí lẹ̀ fún orí okó ẹ máa ké kábíyèsí ẹ kẹ́ máa kì í lórúkọ tó ń jẹ́ kẹ́ máa ní olóòlù tí ń fabẹ́ mọ́ sílá olóòlù tí ń fabẹ́ mọ́ sílá gbọ́kọ̀ mi ṣe ń jáde lẹ́ni jẹ́ kó ríre o jẹ́ ó báre o jẹ́ kó bójú Ọlọ́run pàdé o má jẹ́ kílẹ̀ ó bínú sí o mú dání kó fẹnu fà á kó mú gbogbo orí ẹ̀ báyìí kó fi àwọn ẹ̀ níbi orí fẹ́núnà yẹn kó fi àwọn ẹ̀ kó fi lọmọ bí ejò bu ice cream sí bí oúnjẹ tútù sórí ẹ̀ kó fi jẹ má jẹ́ kókó ẹ kó lọ fi odò kan ẹjọ tó bá débi iṣẹ́ má jẹ́ kó lọ fi ẹjọ kan ogún tó bá débi iṣẹ́ ọkọ tó bá ti wà ní rapid eye movement third stage of sleep nígbà tí o kò ń de bí ẹ̀mẹ́fà bí ẹ̀mẹ́jọ tó wá so mọ́ ẹ tó wá yẹra fún ìkà ní ìwọ obìnrin yẹn tó bá ṣe nǹkan oṣù jọ jẹ́ kó ṣe labial coitus àbí labial coitus jẹ́ kó ṣe coitus interruptus tó bá ṣe nǹkan oṣù tó bá dẹ̀ jẹ́ pé ó fẹ́ kó ṣe méjèèjì yẹn kó súnmọ́ bí òbú ẹ rárá gbẹ́nu sí kó fà á kó fi jọ ń jalè Olúwa kó fi mu ọtí wáìnì dídùn má sọ okó ọkọ ẹ di opó ọ̀sán gangan tó bá dẹ̀ ti mọ̀ pé òbò tiẹ̀ ti di opó jẹ́ kó ṣúpọ̀ òbò míì fún ọkọ ẹ jẹ́ kó ṣúpọ̀ òbò míì fún ọkọ ẹ má joyè kò lórí kò ṣe kò jó lúrè ṣe ó tún gbọ́kọ olúrè jẹ́ kó ṣúpọ̀ òbò míì fún tó bá dẹ̀ jẹ́ wípé inú dùn ẹ́ ẹnu dùn ẹ́ òbò dùn ẹ́ ọwọ́ dùn ẹ́ mo sọ fún ẹ pé onínúure lóko tí ń dóbò méjì pọ̀ onínúure ni ajagun òbò láì fi tìbọn ṣe ni olórúkọ àpèṣẹnu róbótó apárí tí ń rúgbó onímọ̀lẹ̀ òbò òṣà tí ń gunni tòjò tẹ̀rùn òun ló kó ń jẹ́ kò sí ìgbà tí ò lè gùnyàn tí wọ́n bá dẹ̀ sọ wípé ọ̀dá ti dá lọ́dọ̀ tiẹ̀ òbò ẹ ti di opó jẹ́ kó lọ gun ẹni tó fẹ́ gùn àbí kó jẹ́ kó ṣúpọ̀ òbò míì fún wọ́n ṣà ń ṣúpọ̀ wọ́n bá náà ṣúpọ̀ obìnrin fọkùnrin kò sí nǹkan kan tó ń ṣú bẹ́ẹ̀ òbò náà ń ṣú àti dó ẹni tó máa dó obìnrin yẹn ni so tí òbò tiẹ̀ bá ti di opó láì kú ẹ jẹ́ kó ṣúpọ̀ òbò míì fún ẹ má bàyé wọn jẹ́ ẹ má fún wọn ní ẹpọ̀n àti inú ríro ẹ má jẹ́ kí okó wọn kóre lédè wọn irun mọlẹ̀ ni ó ń láti máa jẹran tútù lóòrèkóòrè tí ẹran òbò tiẹ̀ bá ti gbẹ tí òbò ẹ ò bá sí lára ẹran tútù mọ́ jẹ́ kó ṣúpọ̀ òbò míì fún ẹ má joyè ìkà mo sọ fún yín pé stages wà nínú oorun tí oorun bá ti dé rapid eye movement ìgbà yẹn ni okó máa lè dàn tá máa ranjú fò ìgbà yẹn ni okó máa mú ẹsẹ̀ tá máa gbélé ẹ tí ọkọ ẹ bá ń go through rapid eye movement tó kó ẹ lé tí ò fọwọ́ kẹ kó mọ̀ pa yí ẹ ti bàjẹ́ lóbìnrin ní time rapid eye movement ó yẹ kọ́kọ́ lè stretch hand ẹ sórí ọmú ẹ kó stretch hand ẹ sórí òbò ẹ nígbà ó jẹ́ pé máa ti padlock òbò ni àwọn pátá alájà lẹ máa wọ̀ sùn ẹ wá mú gbogbo àwọn aṣọ ilé ayé tó rùn fún lòbó yẹn máa rùn fún rapid eye movement gan ó máa kọjá lọ lára ẹ tó bù ẹ bá ti wọlé iṣẹ́ tó bù ẹ bá ti di opó jẹ́ kí wọ́n ṣúpọ̀ òbò míì fún ọkọ ẹ má sọ okó ọkọ di opó ọ̀sán gangan onínúure lóko tí ń dóbò méjì pọ̀ kò yóbìnrin mi ilẹ̀ tó bá ti mọ̀ pé òbò ẹ ti kú ó ti dẹwọ́ demorage tó ti mọ̀ pé rapid eye movement ọkọ nígbà tó bá ń go through ẹ tó bá ń go through stage yẹn lójú oorun òbò ẹ ti wọlé iṣẹ́ òbò ẹ ti wọlé opó jẹ́ kó lọ ṣúpọ̀ òbò míì òòṣà tí ń gun ní tòjò tẹ̀rùn ni ìgbà òjò lòbó máa ń dùn wọ ìgbà ẹ̀rùn òbò á dùn ẹ orí afọ ẹ jẹ́ kó lọ ṣúpọ̀ òbò míì ẹ lọ jáwọ́ nínú rédèrèdè tó bá dẹ̀ ti mọ̀ pé o ti kọjá ẹ̀ kúrò nínú ilé okó kan kì í àbí kó pa ẹ́ tì bí aṣọ gbígbó okó kan kì í ṣẹgbẹ́ òbò márùn-ún mo ti sọ fún yín toró ti ń pọ̀ ju etí mi ti di
mi ìfẹ́ ṣe show lórí ẹ̀ mọ́ ẹ gbà wá o ẹ̀yin obìnrin tẹ́ ẹ sọkó ọkọ yín dopó ọ̀sán gangan òbò yín ti dopó ẹjọ́ ṣúpọ̀ òbò mi ìfọkọ yín ẹ gbà wá o. sabarikolo.com ó dàbọ̀.